pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà. Bàpẹ́ láyé àgbà lè kọ́ni, ó lè kọ́ni bí apẹ́ láyé àgbà lè kọ́ni àwẹ̀ o. Orí ìyá mi gbé mi gòkè àgbà. Mo ti kọ̀stúmù Múyìwá Adémọ́lá rí, mo ti kọ̀stúmù Mercy Aigbe rí, mo ti kọ̀stúmù Ọláìyá Igwe. Tẹ́ bá ń wá old school, àwọn ṣòkòtò old school, suit old school, gbogbo ẹ̀ ni mo ní. Lóòótọ́ iṣẹ́ yẹn ní ìdojúkọ oríṣiríṣi náà o. Irú ìkan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn white tá a máa ń lò fún àwọn tó bá fẹ́ ṣe aláwo nínú iṣẹ́ tó pọ̀, ẹni yẹn dẹ̀ wá gbà lọ́wọ́ mi. Mo ṣe dry clean ẹ̀, ó fine, ó dẹ̀ lọ lò. Tẹ́ bá rí aṣọ yẹn nígbà tó máa kó dé, ó ti dàbí brown, kò fún mi lówó. Ọ̀gá tó kọ́ mi iṣẹ́ tíátà kú ní 2002. Tó o bá ti jó ní tíátà tó o kọ́ṣẹ́ nígbà táwa kọ́ṣẹ́ láyé ìgbà yẹn, kò sí ìtónímọ̀ nínú iṣẹ́ yìí. A máa ti abúlé lọ sábúlé, a máa náà ń perform kiri. Mo lọ abúlé kanjọ́ kan bá ṣe ru kọ̀stúmù kiri náà ni, tó yẹ pé abúlé yẹn dà pé ìjọ ọjà ni mọ́tò máa ń wá síbẹ̀. A bá ti ṣiṣẹ́ tán la wà rí mọ́tò, mo bá kìdí mọ́lẹ̀, mo kékékéké náà ń fi mí ṣe yẹ̀yẹ̀. Mo ní ìyá mi wà nílé. Nígbà tí mọ́tò yìí máa dé ni gbogbo wa bá rọ́, ó di gbìrìgbìrì torí pé tó ò bá ti gbé ẹ, ó tún di ọjà tó ń bọ̀. Bí mo ṣe ń ṣiṣẹ́ kọ̀stúmù yìí náà, mo ń ṣèlẹ̀kẹ̀ di o, mo ń sìn gidi tí màá bá wọn ṣe. Gbogbo ìlẹ̀kẹ̀ tí mò ń lò nínú iṣẹ́ ìfúnra mi ni mò ń ṣe. Ẹ káàbọ̀ sí orí ètò Katsina àti Sugar. Ọ̀pọ̀ nínú wa là ń wo sinimá, ṣùgbọ́n àwọn kan wà tí jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nínú sinimá kì í ṣe kékeré. Lára wọn ni àlejò tá a ní lórí ètò wa lónìí. Àwọn wo la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀? Àwọn tí wọ́n ń bójútó aṣọ tí a máa ń wọ̀ nínú eré orí ìtàgé. Costumier, ó lójú eléré orí tíátà tó máa rí, tó máa sọ pé gbogbo aṣọ tóun lò látìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun lòun fowó òun rà á. Ọ̀kan pàtàkì nínú àwọn costumier tá a ní nílẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ gbajúgbajà costumier. Báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ náà? Àwọn ìdojúkọ wo ló ń kojú? Ta ni onítíátà tó wà táyé mọ̀ tí wọn ò tí ì faṣọ sí lọ́rùn? Òtítọ́ ni yóò kẹ́yìn ayé, òtítọ́ ni yóò lékè lọ́run, òtítọ́ wa tọ́ wa gòkè àgbà o. Ṣé ẹ rí orin yìí? Kò dùn mọ́ ní ìsìn nígbà tí àwa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Ṣé mo pàyé ìgbà yẹn àwọn òbí ò fi ọmọ wọn lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tíátà? Ìtọ́mọ tẹ́ òbí ti ń mọ́mọ ẹ̀ tó ń fowó support ọmọ ẹ̀ ní ìsìn tó ńgbà yẹn ń bo ó fẹ́ lọ ṣiṣẹ́ kú. Orúkọ tèmi ni Olúwafúnkẹ́ Oyènẹ́kàn. Àwọn èèyàn máa ń pè mí ní Fúnkẹ́ Nẹ́kàn. Àwọn kan mọ̀ mí sí Mọ̀mí G.O nínú iṣẹ́ tí à ń ṣe tó jẹ́ iṣẹ́ tíátà. Ìtẹ́mi wá ń ṣe tó jẹ́ pàtàkì ńbẹ̀ ni costumier. A dẹ̀ tún máa ń pè ní wardrobe manager nítorí pé gbogbo costume kan ló jẹ́ pé àwa là ń rán. A lè nìkan bá wa rán, but àwa la máa manage, la máa fún àwọn tó máa wọ̀ ọ́. Mo dẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ yìí náà, ó ti ṣe díẹ̀. Kọ́lọ́hún fọ̀run kẹ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́, Abdulhakeem Adénẹ́kàn. Gbogbo èèyàn mọ̀ sí Nẹ́kàn torí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń pè mí ní Fúnkẹ́ Nẹ́kàn. Nígbà tí ọ̀gá mi yẹn fẹ́ tán kọ́ mi níṣẹ́ tíátà pàṣẹ, wọ́n dẹ̀ kọ́ mi ní àwọn díẹ̀díẹ̀ náà àwọn iṣẹ́ crew náà, but nígbà tó wá pẹ́ tí mo ti wá ń ṣiṣẹ́ yẹn tí ọ̀gá mi ti kú, mo súnmọ́ àwọn èèyàn dáadáa. Nígbà tí ó di ọdún kan ní year 2017 or so, a wá fẹ́ ṣiṣẹ́ kan. Ni ẹni yẹn wá sọ fún mi pé mi ò lè wá costume kiri o, mi ò lè wá oní costume kiri, ìwọ ló máa costume iṣẹ́ yìí. Ẹni yẹn jẹ́ Abíọ́dún Adédèjì, gbogbo èèyàn mọ̀ wọ́n sí Daddy Abbey. Òun ló wá fà mí sí láyìn yẹn ni mo wáṣọ yẹn, mo dẹ̀ costume iṣẹ́ yẹn. Ẹni tó níṣẹ́ yẹn gan kò tiẹ̀ mọ̀ pé first costume tí màá kọ́ ṣe nìyẹn. Inú wọn dùn nítorí pé mo bẹ̀rẹ̀ ní level tó high díẹ̀. So Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ láti ìgbà yẹn. Mo ti costume ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lóríṣiríṣi. Mo kí ọ̀gá mi kan náà, director mi ni Bíọ́dún Jimoh. Wọn ò lè ṣiṣẹ́ kán má pè mí, àwọn náà túbọ̀ gbé mi sáyé jù. Tó jẹ́ pé kò síṣẹ́ tán ṣe, wọ́n máa pè mí, Mọ̀mí G.O ìwọ ló máa costume iṣẹ́ yìí, Mọ̀mí G.O ìwọ ló máa costume iṣẹ́ yìí. Iṣẹ́ kan náà ń lọ lọ́wọ́, Ayé Kẹrin,
nígbà tó máa pè mí náà mo wò pé kí ni mo fẹ́ costume ń bẹ́ẹ̀ jàre, wọ́n ní o ní nǹkan tó fẹ́ costume, wọ́n dẹ̀ pè mí mo dẹ̀ costume ẹ̀. Mo ti costume ọ̀pọ̀lọpọ̀ òṣèré ní tí mi tiẹ̀ lè kà, àwọn kan náà wà o láwọn òṣèré ńláńlá tí mi ti costume. Bí mo ṣe ní àǹfààní sí Ọdúnladé Adékọ́lá tó, èmi àti wọn ò tí pàdé, mi tí costume wọn torí pé àwọn costume wọn tán fẹ́ lò wọ́n kó wá. Lóòótọ́ iṣẹ́ yẹn ní ìdojúkọ oríṣiríṣi náà o, bí ẹlòmíì àkàndé irú ìkan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn white tá a máa ń lò fún àwọn tó bá fẹ́ ṣe aláwo nínú iṣẹ́ tó pọ̀, ẹni yẹn dẹ̀ wá gbà lọ́wọ́ mi, mo ṣe dry clean ẹ̀ ó fine, ó dẹ̀ lọ lò, tẹ́ bá rí aṣọ yẹn nígbà tó máa kó dé ó ti dàbí brown. Kẹ́ wá máa wò ẹni tá à ń sọ yìí o, mo fi ṣe tọmọ dáadáa fún ni o, kò fún mi lówó. Ó kàn sọ mí pé ṣèbẹ́ntì ẹ̀yìn yẹn náà lẹ̀ ń lò fún Opay, ṣé ẹ mọrú agbárí bẹ́ẹ̀ yẹn? Mo ní bẹ́ẹ̀ ni ẹ máa send ẹ̀ sí yín ní ìsìn, tó bá máa send ẹ̀ bóyá ọ̀la. wọ́n dè yín nìyẹn. Ó dè mí ní ó mú mi, ó ká mi mọ́ kọ́nà gan ni o. 13 ló lò fún yín nìyẹn. Èmi ò wà mọ́, mi mọ̀ pé àwọn èèyàn sì ń lo 13 nínú. wọ́n máa yọ 0 iwájú kú, òun náà máa fi complete. Òun náà máa fi complete. Kò yé mi rárá, ó lò fún mi gan ni. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tètè mọ̀nà iṣẹ́ yìí nínú iṣẹ́ tíátà wa yìí, nítorí pé gbogbo wa tá a bá fẹ́ join iṣẹ́ tíátà àwọn máa sọ pé mo fẹ́ di star, mo fẹ́ di star, mo fẹ́ kán máa rí mi. Gbogbo èèyàn kan ló lè ṣe yẹn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan tí mo bẹ̀rẹ̀ sí ní hàn nínú fíìmù tí àwọn ọ̀gá mi kan tó jẹ́ director mi yẹn ló máa ní Nẹ́kàn ìwọ ló máa ṣe sí yìí, ló ń jẹ́ kẹ́ máa rí mi lọ́pọ̀lọpọ̀ gbà. Ṣé iṣẹ́ tó máa ti ṣe costume tó máa ṣe tó ó ti máa rẹ̀ ẹ́, wàá fẹ́ fún gbá láṣọ wàá fáwo láṣọ, tán bá ní kó wá act gan olè náà ò ṣe, àìmọye ìgbà wọn ní wá act wọn ní mi ò ṣe jàre. Dìmọ́ tó bá ti ṣiṣẹ́ ṣe é rí nǹkan tí ẹlòmíì fojú ré náà nínú iṣẹ́ wa yìí, òun ló ń mówó wájú. Nítorí pé costume tá a sọ yìí, o lè kó costume mi lọ nísìn kó fẹ́ mú kúrò nílé, wàá kọ́kọ́ sanwó fẹ́mi kó tó mú. Ṣùgbọ́n irú iṣẹ́ acting tán ò bá tí ì mọ̀ ẹ́, o ò tí ì gbowó, iṣẹ́ ọ̀fẹ́ ló máa pọ̀jù ní ìtò máa ṣe. But irú iṣẹ́ yìí nísìn kẹ́nìkan fẹ́ pè mí pé ó yá wá bá mi ṣiṣẹ́ báyìí o máa bá mi costume àwọn báyìí, o máa bá mi costume àwọn báyìí, má béèrè ní èèlò lẹ fẹ́ san, iye báyìí ni mo fẹ́ gbà. Tó jẹ́ pé tó bá yẹ pé iṣẹ́ acting lásán náà pè mí sí, mo lè má lè halẹ̀ láti béèrè bẹ́ẹ̀. And iṣẹ́ wa yìí ó dẹ̀ gba ọgbọ́n. Tó bá wà careful, àwọn tó bá sọ ẹ́dà náà máa fi bú ẹ. Torí nígbà wọn bá lọ aṣọ yẹn gbó tó ò paṣọ èṣì dà, wọ́n ní kò láṣọ mọ́, ẹ má dọ́dọ̀ ẹ̀, ó ti do ní costume àná. Ọ̀dà náà ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ costume yẹn sì sin ó ti tó bí ọdún mélòó? Iṣẹ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe pé gẹ́gẹ́ bí costumier was 2017. 2017. But ìgbà wo lẹ ti wà ń di iṣẹ́ tíátà? Ọ̀gá tó kọ́ mi iṣẹ́ tíátà kú ní 2002. 22 kí lórúkọ ọ̀gá yẹn? Nẹ́kàn, Abdulhakeem Adénẹ́kàn. Gbogbo èèyàn máa ń pè ní Nẹ́kàn. Kò ṣàìsí àgbà òṣèré tó wà ní Abẹ́òkúta yìí tí wọn ò mọ ọ̀gá mi. Mo ṣe freedom tíátà yẹn nígbà tí mo lò bíi 10 years lọ́dọ̀ wọn. Nígbà tó di 2002 yẹn, bí ẹni pọ́n mọ̀ pé àwọn máa kú ni wọ́n ní o máa ṣe freedom Gateway Hotel láti ṣe freedom yẹn, a ṣe gan-an. Ọ̀gá wa Ọláìyá la pè ló jókòó gẹ́gẹ́ bí, torí bí ọ̀gá ló jẹ́ sọ́gá mi. 2002. Bẹ́ẹ̀ ni. Ẹ ti wà lọ́dọ̀ ọ̀gá yín bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ó mi pé tá a bá ń sọ ní ẹni méjì sí ẹ ti lò tó 30. Mo ti lò bí 30 something. Nídìí iṣẹ́ tíátà. Bẹ́ẹ̀ ni. Ṣé oríṣiríṣi costume la ní? A ní culture, a ní àwọn old school costume. Ṣé rí àwọn culture, àwọn irú àwọn eléyìí nísìn agbádá ìgbàlódé ni tó fẹ́ jọ tàtijọ́, ṣùgbọ́n ìgbàlódé ni. Àwọn tó bá fẹ́ ṣe bí olóyè nínú iṣẹ́ ìgbàlódé la máa ń lo àwọn léèsì nǹkan yìí fún. Ṣé wá láwọn aṣọ òkè yìí, àwọn aṣọ òkè tá máa ń lò láwọn culture, iṣẹ́ culture ni. Ṣé wá láwọn eléyìí tẹ́ ẹ rí nísàlẹ̀ yìí, old school la pè wọ́n. Àwọn aṣọ àtijọ́ táwọn ìyá wa máa ń lò bí àwọn àrán, irú eléyìí nísìn bí àrán ni wọ́n wá design ẹ̀. Eléyìí nísìn àrán ni bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ń ṣe lè máa rò bá aṣọ olówó òsìn, ṣùgbọ́n àwọn olówó àtijọ́ náà ń lò òun rè àrán ni, bọ̀ ẹ wo bọ́n ṣe design ẹ̀. So a ní àwọn aṣọ náà láyé àtijọ́ tó wà pa gan. Irú àwọn eléyìí àwọn aṣọ òkè wa, ẹ wo irú àwọn eléyìí aṣọ òkè ni wọ́n, tó
tó yẹ pé táwọn èèyàn bá wọ̀ nínú iṣẹ́ bí kan fẹ́ ṣiṣẹ́ lọ́balọ́ba, iṣẹ́ ìjòyè àtijọ́, gbogbo àwọn aṣọ yìí gbogbo ìwọ̀nba ẹ̀ náà ni ìtẹ́ rí yìí o, odindi ilé kan la fi kó sí. Àìmọye iṣẹ́ tí mo tiẹ̀ ti costume tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn ẹ mọ̀ pé yes iṣẹ́ eléyìí lágbájá ló costume ẹ̀. Irú Àgbékẹ́ aya ọba tí Mercy Aigbe ṣe èmi ni mo costume ẹ̀. Irú Òpó Ọ̀ṣun ká sọ lóríṣiríṣi èmi ni mo costume ẹ̀. Àwọn iṣẹ́ mi wà náà tó jẹ́ old school tó jẹ́ àwọn iṣẹ́ ńlá tó jẹ́ bíi supporting costumier lèèyàn máa ṣe. Tó o bá ti jó ní tíátà tó o kọ́ṣẹ́ nígbà táwa kọ́ṣẹ́ láyé ìgbà yẹn kò sí ìtónímọ̀ nínú iṣẹ́ yìí nítorí pé gbà yẹn bíi ká ru costume o, a máa ti abúlé lọ sábúlé a máa náà ń perform kiri. Mo lọ abúlé kan jọ́ kan bá ṣe ru costume kiri náà ni tó yẹ pé abúlé yẹn dà pé ijọ́ ọjà ni mọ́tò máa ń wá síbẹ̀. A bá ti ṣiṣẹ́ tán la wà rí mọ́tò, mo bá kìdí mọ́lẹ̀ mo kékékéké náà ń fi mí ṣe yẹ̀yẹ̀. Mo ní ìyá mi wà nílé nígbà tí mọ́tò yìí máa dé ni gbogbo wa bá rọ́ ó di gbìrìgbìrì torí pé tọ́ọ̀ bá ti gbé ẹ ó tún di ọjà tó ń bọ̀ bá ṣe tún rẹrù wà ní àti lu àti gbogbo ẹ̀. So tó bá ti kọ́ṣẹ́ láwọn ọgbà yẹn o ti máa mọ different nínú àwọn iṣẹ́ kan nítorí pé gbogbo ẹ̀ làwọn ọ̀gá yẹn máa kó mọ̀ fún ẹ ló máa kọ́ gbogbo ẹ̀. Nǹkan tó jẹ́ kó wà easier fún mi nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ costume yìí nìyẹn. Lóòótọ́ nígbà tí Daddy Abe sọ fún mi àwọn náà put me through pé ó yá o máa ṣiṣẹ́ yìí kì í ṣe pọ́ sọ fún mi pé báyìí ló ṣe máa ṣe but torí pé wọ́n mọ̀ pé mo lè ṣe é wọ́n mọ̀ pé mo mọ iṣẹ́ yẹn. So nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó gbogbo kinní yẹn jọ nígbà tí máa costume iṣẹ́ yẹn kò sẹ́ni tán lè sọ fún pé iṣẹ́ àkọ́kọ́ tí lágbáyà kọ́ costume rẹ̀ tó máa sọ wípé kò costume rẹ̀ nítorí pé a ti ní experience ẹ̀. Ọ̀gá mi tó jẹ́ nẹ́kàn yẹn gbogbo iṣẹ́ ni o gbogbo lòwò ni o ó bá ṣe ń kọ́ ẹ ní costume ó máa kọ́ ẹ bó ṣe máa handle light torí pé ayé ìgbà yẹn ti lọ àwọn light tá à ń lò ń gbà yẹn kọ́ là ń lò ní ìsìn. Ó ṣeé ṣe kí n máa ṣe light man gan torí ó máa dúró tì ẹ̀ báyìí ní anibó light yẹn ṣe máa ríre bọ́n ṣe máa kọ́ ṣùgbọ́n ń gbà yẹn ayé àwọn halogen yẹn ni là ń lò ń gbà yẹn. iṣẹ́ mi tó ń sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ àtẹra mọ́ oore ṣíṣe onílẹ̀kùn dànù. nǹkan sọnù ta ni màá fi wé bàbá yìí ta ni mo tún fẹ́ wọlé ẹ̀ tí màá sọ̀rọ̀ kan ta ni mi ò sọ dáadáa pé bó ṣe máa sọ̀rọ̀ yìí. gbogbo ìwọ tó ń dá sí tòyí àṣírí ààbò ọjọ́ alẹ́ àṣírí ẹ ti bò. ó ti bò ní. a bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọn ní Katsina tí káàrin wa tó lọ máa dàrú. àárín àti wa Ọlọ́run kò ní ṣe kíni. kò ní dàrú. ó kù bí ọjọ́ méjì tí bàbá máa jáde láyé ẹ̀mí mi ni kí n wá wò wọ́n. gbogbo ìgbà tí mo ti ń wá orí bẹ́ẹ̀dì ni bàbá máa ń wà ọjọ́ tí mò ń sọ ẹ̀ wọ́n ti gbé wọn sọ̀kalẹ̀ mo wá wọnú ilé mo wò wọ́n mo wá jìyà mo lásìkò ti tó ni. wọ́n pé àkàndá ìyàwó ni mí àkàndá ni mí o. Bọ́láńlé Yusuf amọ̀nà Òwu Kingdom Ọlọ́run àtúbọ̀ délẹ̀ fún yín. bàbá wa sọ fún mi pé káàsì ájì àdọ́wọ́ ẹ̀ ájì àgangan ni ẹ̀mí mi dá lókòwò torobìnrin yẹn gbìyànjú èmi náà wá ń sọ pé ó dọwọ́ Ọlọ́run sórí tó bá ń wò mí àjọ máa bless wọn ni. ẹ jẹ́ kí a ṣe é ní dúpọ̀ ọ̀sán gan. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ní gbàgbé yín ẹ ṣé o account number mi ni 3018979329 Polaris ní Kubratu Fatai. iye tó bá ní jẹ́ àfi support wọn kán bẹ̀rẹ̀ nǹkan kan lẹ́yìn tán bá jáde. Àwọn costumier tí mo mọ̀ pọ̀ but tá a bá sọ wípé àwọn costumier tó ṣáájú mi bẹ̀rẹ̀ tí mo mọ̀ mo mọ̀ pé ìyàwó Yẹmí Adégúnjú Bíọ́lá Adégúnjú mo mọ̀ pé nígbà tí mò ń gbọ́njú nínú iṣẹ́ yìí mo bá àwọn àtọkọ wọn nídìí iṣẹ́ costume ni. Mo mọ ọmọ kan náà Bíọ́lá ọmọọṣẹ́ wa níná ó dé lẹ́yìn títí wa ni but she is a good costumier. Mo tún mọ àwọn costumier míì lóríṣiríṣi tí mi lè sọ pé ìgbà báyìí àbí ìgbà báyìí lájọ bẹ̀rẹ̀. Mo ti costume Múyìwá Adémọ́lá rí, mo ti costume Mercy Aigbe rí, mo ti costume bàbá Wándé, bàbá Ẹ̀dá, Fúnkẹ́ Ẹtì, Flaky, Jùmọ̀kẹ́ Ọdọ́tọ́lá, Ọláìyá Igwe. Iṣẹ́ costume ṣe é kọ́ o ṣùgbọ́n ọmọ tó bá nálẹ̀ ò kì í kọ́ o ọmọ tó bá dẹ̀ ní òròjú ò kì í kọ́ ọmọ tó bá lè ṣiṣẹ́ ló ń kọ́ tó ròjú ò sí fún kò dẹ̀ ṣeé ṣe láì kọ́. Ẹ mọ̀ pé àwọn iṣẹ́ kan wà ó kàn lè jálù pé mo fẹ́ ṣiṣẹ́ ìkódẹ̀ jálù
iṣẹ́ costume náà bá ṣe jẹ́ pàṣọ là ń wọ̀ fún wọn yìí kò ṣeé ṣe láìkọ́ torí pé ó gbọgbọ́n gan tí ọ̀tọ̀ ni tó bá ń costume iṣẹ́ tó jẹ́ series that's episode ọ̀tọ̀ ni bó ṣe máa costume ẹ̀ géńdégbé tó o bá wá mọ̀ o máa da lúrú pọ̀ mọ́ ṣàpá ni o máa bàjẹ́ ni ọ̀tọ̀ ni bó ṣe máa costume yẹn tó bá ní 2 hours ọ̀tọ̀ ni bó ṣe fẹ́ costume ẹ̀ so ó ní kọ́ gan-an onítíátà nìkan kọ́ o mo máa ń costume àwọn èèyàn bó irú ẹnìkan fẹ́ ṣe birthday ó dẹ̀ pè mí pé ṣé mo ná outfit tó wà pa tó máa lò fún birthday mo ní kódà máa costume ẹ̀ ó máa wà okay mo dẹ̀ costume ẹ̀ ó fi ya fọ́tò birthday ẹ̀ ó dẹ̀ wà pa irú ní ìsìn bí mo ṣe ń ṣiṣẹ́ costume yìí náà mo ń ṣe lẹ̀kẹ̀ gbogbo lẹ̀kẹ̀ tí mò ń lò nínú iṣẹ́ ìfúnra mi ni mò ń ṣe kì í ṣe pé mo jálu iṣẹ́ lẹ̀kẹ̀ yẹn náà mo dìídì fowó lọ kọ́ ni mo lọ kọ́ ọ̀rẹ́ mi kan ló wá sábẹ́kúta yìí tó ń ṣe ń gbà yẹn ọmọ bàbá Sàlání Kẹ́mi Adéjùmọ̀ bóyá ó tiẹ̀ ń fi mí ṣe yẹ̀yẹ̀ mo ní irọ́ mo kọ́ bead mo kọ́ wire work mo kọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n bead yẹn ni mo wá fi ń jẹun gan torí pé ó bọ́ sínú iṣẹ́ mi àwọn tó bá fẹ́ ṣe lẹ̀kẹ̀ mò ń bá wọn ṣe gbogbo lẹ̀kẹ̀ ní o tọrùn tọwọ́ mò ń ṣe lẹ̀kẹ̀ dí o mò ń ṣe o mò ń sìn gidi tí màá bá wọn ṣe ṣe rí nínú iṣẹ́ tá à ń ṣe yìí náà àwọn kan wà tán bá pè ẹ́ o máa avoid wọn ni o tó yẹ pé wọ́n lè pè mí ní ìsìnkí ní mo ti travel kí n dẹ̀ wà nílé tàbí kí n wà lábẹ́òkúta reason ni pé ẹni tó bá kó báyàn náà ló máa fi búyàn nínú iṣẹ́ yìí Kasinat irú ẹ̀yin nísìn tí n bá síìkì tó rẹ̀ mí tó rí ń fọ́ mi tí mo ní mi ò lè dìde tí Kasinat bá pè mí mo fò dìde ní torí mo mọ̀ pé ọbẹ̀ ti sọ ǹjọ́ yẹn nìyẹn bí Kasinat bá gba aṣọ kan àsanwó méjì ni so bí kinní yẹn ṣe rí nìyẹn nínú iṣẹ́ wa iná ọ̀dẹ̀ ni kọ́ ló ń ṣàánú wa. so bóyá àwọn kan bẹ́ẹ̀ fẹ́ ṣe birthday ẹ wá nídìí aṣọ pé aṣọ òkè o aṣọ ayé àtijọ́ tí màá fi múra tán máa rí ẹ mọ̀ pé aṣọ òkè náà kò ṣeé rán fún wa sílé bẹ́ẹ̀ lọ kówó yín rà ẹ̀ẹ̀kan ṣó ní ẹ̀ní lè gbé wọ̀ mọ́ àwa tá a máa gbà lọ́wọ́ yín gbẹ̀yìn náà la jókòó yìí so ó wá pè kẹ́ ẹ rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ wa kẹ́ ẹ lò fún nǹkan tẹ́ ẹ máa lò fún kẹ́ ẹ dẹ̀ dá padà fáwa ìyẹn a máa ń ṣe dẹ̀ táwọn school bóyá wọ́n fẹ́ ṣe performance wọ́n fẹ́ ṣe anniversary wọ́n need the costume a máa ń ṣe fáwọn ọmọ school náà dẹ̀ táwọn àwọn tá a bá ní program níbi àwọn lọ́balọ́ba náà àwọn tó bá need the costume kò sí ìta kì í ṣe ń bẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o. ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o. ṣé ẹ rí orin yìí kò dùn mọ́ ní ìsìn nígbà tí àwa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ṣé mo pààyè ìgbà yẹn àwọn òbí òun fi ọmọ wọn lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tíátà ìtọ́mọ tẹ́ òbí ti ń mọ́mọ ẹ̀ tó ń fowó support ọmọ ẹ̀ ní ìsìn tó ńgbà yẹn ń bo ó fẹ́ lọ ṣiṣẹ́ kú ṣùgbọ́n tí n bá jókòó nílé tí wọ́n bá tún ní kí n má lọ tí n bá ti ra gbọ́ tẹ́nìkan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà. orí mi á bá tún dìde máa ní olúwa o àníṣe tíátà yìí ni máa ṣe sẹ́ẹ̀ bí mọ́ mi ṣe support mi tipátipá náà fi support mi so orin lásán ó motivate wa láti ṣiṣẹ́ yẹn ńgbà yẹn nítorí pé nígbà tá à ń kọ́ gan ẹgbẹ́ ò rí rábaràba ẹgbẹ́ dúró ìwọ tó ń ṣẹgbẹ́ mọ̀ pé ò ń ṣẹgbẹ́ ìwọ tó ò ṣe o mọ̀ pé ò ṣe àgbà ò rọ́mọdé fín ọmọdé ò rágbà fín báwo ló tiẹ̀ ṣe fẹ́ ṣe tó fi máa rágbà fín báwo ló ṣe rójú wọn sí discipline wà kì í ṣe bí ìsìn a dúpẹ́ pé social media ti wà àwọn ọmọ mi ẹ̀kọ́ máa rí wọn lu skit oríṣiríṣi tó ń ṣe tó ti gbé wọn tí wọ́n tiẹ̀ fi gbọ́ kọ́kọ́ṣẹ́ tíátà rí àǹfààní ni táwa ò ní nígbà títí wa nítorí ẹ̀ tí n bá ń wo àwọn àgbààgbà òṣèré kan tó sì wà lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n ń work stronger tí wọ́n sì ń ṣe sí i mo máa ń kí wọn gan-an ẹ ṣe bí àwọn bàbá wa Ẹ̀dá àwọn bàbá wa ń dé àwọn Ìyá Àwẹ̀rò àwọn Ìyá Rainbow Madam Ṣàjẹ́ àwọn ṣéètì wọn bẹ́yẹn tí mi lè darúkọ tọ́pọ̀
nígbà àwọn náà lè express pé tí wọ́n fi wà tán dẹ̀ ṣì ń reckon pẹ̀lú wọn till now ọ̀gá ni wọ́n, nítorí pé kò sáyé social media tó fẹ́ gbé wọn gbà yẹn, ohun tó bá ṣe ló máa gbà, ìyà yẹn ti ẹ̀ pọ̀ jù. So táwọn ìyá yẹn fi wàdí sìn, táwọn bàbá yẹn náà dẹ̀ fi wàdí sìn, kódà wọ́n rọ́jú ni, Ọlọ́run dẹ̀ gbà fún wọn ni. So ọmọ kan tó bá ráúdọ̀ àwọn bàbá yẹn ní ìsàbáwọn ìyá yẹn tó bá sọ pé wọn ò jẹ̀bá kan àbí pé kí ló ń ṣe wọ́n àbí wọ́n kó má taṣọ àgbàmọ́lẹ̀ ni. Ìmọ̀ràn fáwọn tó fẹ́ ṣiṣẹ́ tíátà, àwọn young èèyàn tó fẹ́ ṣiṣẹ́ tíátà, àwọn ọmọdé tẹ̀sán wípé fẹ́ ṣiṣẹ́ tíátà ní ìsìn, nǹkan tèmi rí ń bẹ̀ ni pé ìfarabalẹ̀ àti ìfaradà ó wà very very important, nítorí pé tẹ bá ń wo social media ń gbà mí àbí tẹ́ ń wo àwọn ẹlòmíràn máa wò pé ṣíṣe tíátà yìí náà ni a fẹ́ lówó lóòótọ́ owó dáa, kì í ṣe pàwa náà ń tọrọ jẹ, ṣùgbọ́n ẹ jẹ́ ká rọra ṣe é so that ẹ̀mí wá gùn pẹ̀lú iṣẹ́ wa tá à ń ṣe yẹn, Ọlọ́run á dẹ̀ gùn wá lẹ́mìí. Then nínú iṣẹ́ yẹn náà àwọn èèyàn wa gbogbo wa kí mo tún advice, iṣẹ́ wa yẹn náà máa ń need rest, torí back to back ìgbà ká máa sinmi díẹ̀díẹ̀ torí healthwise, Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Telephone number mi ni 080 69 12 6179 080 69 12 6179. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá, ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. iṣẹ́ mi tó ń sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ àtẹ̀ra mọ́ oore ṣíṣe onílẹ̀kùn dànù. nǹkan sọnù. ta ni màá fi wé bàbá yìí? ta ni mo tún fẹ́ wọlé ẹ̀ tí màá sọ̀rọ̀ kan ta ni mi ò sọ dáadáa pé bó ṣe máa sọ rí. gbogbo ìwọ tó ń dá sí tòyí àṣírí ààbò ọjọ́ alẹ́. àṣírí ẹ ti bò. ó ti bolú. a bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọn ní Katsina tí káàrin wa tó lọ máa dàrú. àárín àti Ọlọ́run kò ní ṣe kí ni. kò ní dàrú. ó kù bí ọjọ́ méjì tí bàbá máa jáde láyé, ẹ̀mí mi ni kí n wá wò wọ́n. gbogbo ìgbà tí mo ti ń wá orí bẹ́ẹ̀dì ni bàbá máa ń wà. ọjọ́ tí mò ń sọ yìí wọ́n ti gbé wọn sọ̀kalẹ̀. mo wá wọnú ilé mo wò wọ́n. mo wá jìyà mo lásìkò ti tó ni. wọ́n pé àkàndá ìyá ni mí. àkàndá ni mí o. Bọ́láńlé Yusuf amọ̀nà òwú kingdom, Ọlọ́run àtúbọ̀ délẹ̀ fún yín. àbá wa sọ fún mi pé káàsì ájì àdọ́wọ́ ẹ̀ ájì àgangan ni ẹ̀mí mi dá lókòwò torí obìnrin yẹn gbìyànjú. èmi náà wá ń sọ pé ó dọwọ́ Ọlọ́run. sórí tó bá ń wò mí àjọ máa bless wọn ni. ẹ jẹ́ kí a ṣe é ní dúpọ̀ ọ̀sán gan. ẹ ṣé mo dúpẹ́ o, Ọlọ́run ní gbàgbé yín, ẹ ṣé o. account number mi ni 30 18 97 9329 Polaris ni Kubratu Fatai. iye tó bá ní jẹ́ àfi support wọn kán bẹ̀rẹ̀ nǹkan kan lẹ́yìn tán bá jáde. wọ́n sílé ìkẹ́ ilé àánú rẹ̀.